Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. Ee, a ṣe ń pa kan nìkan rú. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọba Frederick. Àṣé wọ́n yẹn kò dẹ̀yìn lẹ́yìn kábíyèsí. Kò tún dẹ̀yìn lẹ́yìn Naomi. Wọ́n ní gbogbo ọ̀nà làwọn olóríkórí yẹn tó ń gbà láti ṣọṣẹ́ wọn. Àwọn tó kóra wọn jọ sáàfin. Kò sígbà táṣe ojoojúmọ́ làṣírí wọn tí wọ́n dẹ̀ fẹ́ jáwọ́. Àfi tí wọ́n bá fẹ́ rí iná Ọlọ́run. Holy Ghost fire, òun náà jẹ́ bẹ́ẹ̀. Wọ́n á rí Holy Ghost fire lẹ́ẹ̀kan wọn ní tí wọ́n tún táyé wọn wá wọn ní ṣe bí wọn. Nọ́bà ni Naomi pé ó ń gbé ọmọ ẹ̀ lọ sí skúlù ní àná yẹn. Wọ́n tiẹ̀ ti péjọ́ mẹ́ta náà tiẹ̀ sọ àná àbí ìjẹta ṣá. Torí àwọn àṣẹ ìgbọ́. Nọ́bà ní ṣe ni ọba fẹ́ ṣe ni àwọn ọkùnrin yẹn bí mẹ́ta bí mẹ́rin wọ́n fẹ́ wá kidnap wọ́n ṣàgbé wọ́n wọ jáde nínú mọ́tò ó ti drop ọmọ sí school kó dẹ̀ lọ sọ pé kó máa bọ̀ wọ́n ṣe dá dúró nìyẹn. Wọ́n dá Naomi dúró before you know it wọ́n ní bí wọ́n kidnap ẹ̀ ṣá. Kidnap kì í ṣe pé tòsí náà tún gbé sí o. Wọ́n gbé lọ sí Èkó wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ló bá di táyà tó mo fẹ́ lọ lé o wọ́n ní kò tiẹ̀ ṣe kìíní níbẹ̀tẹ̀ wọ́n ní wọ́n tiẹ̀ rí kẹ́nìkan wá gbé Tádé ní káwọ̀ wọ́n ní bí wọ́n Naomi ṣáà pé kábíyèsí o báyìí pé wọ́n gbà fún wọn fún ní fóònù ó ní bẹ̀tẹ̀ bí tóun ti wá rí fóònù pé òun sọ pé òun ti gbé ọmọ lọ sí kìnìún ó ní ọkàn nù ní kábíyèsí kan dá ní Naomi kan dá kíní fún wọn ó dá ilé nọ́mbà kábíyèsí ó pé kábíyèsí o pé wọ́n ti kidnap òun pé ṣùgbọ́n kì í ṣe pé wọ́n fọwọ́ kàn òun wọ́n gbé òun lọ sí hòtẹ́ẹ̀lì kankan ibẹ̀ náà ní wọ́n gbé òun sí pé wọ́n sọ pé ẹni tó ní kán kidnap òun ó wà ní pé lòun ń bọ̀ wá bá òun pé bẹ̀tìbí tó wọn pé kábíyèsí má wulẹ̀ jà pátá kó má bẹ̀rù pé wọn ò fọwọ́ kàn òun pẹ̀tọ̀ kàn òun balẹ̀ níbẹ̀ tó bẹ̀ tó ń kàn ní kó ń sọ fún kábíyèsí pé ibi báyìí ló wà fẹ́ kó sọ àdírẹ́sì kó dẹ̀ sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀tẹ́ kó ní wọ́n ní ojú kábíyèsí ti pa kọ́nàkọ́nà wọ́n ní kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ní páyà lẹ́kọ̀ọ́ ìní kan wọ́n ní pé kò sí problem wọ́n ní bí kábíyèsí ṣe tẹ̀ ọkọ̀ létí ó dé Èkó ó níbẹ̀ tó wá pé kábíyèsí pé tó bá yọ àwọn pé kábíyèsí pé bẹ̀ tí wọ́n yìí ń dúró de ẹni tí ó sọ fún wọ́n dúró de ẹni tó sọ fún wọn pé kán bá ń kíìpù ẹ̀ dáadáa ní hòtẹ́ẹ̀lì àwọn òun bọ̀ wọ́n ní to God be that glory before you know it wọ́n ní bí àwọn pípọ̀ yẹn bí oorun ṣe gbé wọn lọ nìyẹn Ọlọ́run kan kùn wọ́n lórun pẹ̀lú ògo Ọlọ́run ó ní wọ́n ti sùn ẹni tó bá ń gbẹ́kẹ̀lé Ọlọ́run kó jogún òfò kò sí ní ìyanu máa ṣẹlẹ̀ wọ́n ní tí ọmọ Ọlọ́run bá fẹ́ já sí kòtò gbogbo ọ̀nà mọ̀nà kan àkọ́ wọ́n ní before you know it wọ́n ní kábíyèsí kan gbọ́ tí fóònù ríǹgì gan-an ló bá ní àkábíyèsí òun ti escape ní ibi tó ń wà ó ní bó ló ń wà ó lọ́dọ̀ ìyá kan ló yá àwọn fóònù tóun fi ní kóun fi pé kábíyèsí ní níbo ló wá wọ́n lóun wà lẹ́kọ̀ọ́ wọ́n ní bí kábíyèsí kan ṣe sọ fún pé ó dà apá àbò ní òun ṣẹ̀ kúrò àwọn tó kidnap ní ẹni tó ní kán kidnap òun pé wọn ò pé kò tí ì dé tó ṣì náà mẹ́tẹ̀ẹ̀ta kan sùn ni wọ́n kàn sùn fún ó lóun kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn fíó bóun ṣe escape nìyẹn wọ́n níbi kábíyèsí ṣe lọ gbé ìyàwó ẹ̀ níbi tó wà nìyẹn tó fi gbé wálé ìtumọ̀ eléyìí kí ni gbogbo eléyìí
báwo ni kìíní yìí ṣe jẹ́, báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́, àwọn wo náà ṣiṣẹ́ yẹn, àwọn wo náà ṣe bí wọ́n ní ṣe ni ọba Frederick fúnra ẹ̀ ló lọ sọ ló wá pé Naomi ó lè escape torí ìyàwó òun nìyẹn, nǹkan tó máa fojú wà sí kábíyèsí kì í ṣe kékeré. Wọ́n ní so yẹn pé wọ́n ní ẹni tó ń sọ pé kó wọ́n gbé lọ sí hòtẹ́ẹ̀lì pé tó bá yá wọn á bá ẹ wà wá bá wọn bẹ̀ Ọlọ́run ti jù ẹ lọ, Ọlọ́run ti jù ẹ lọ. Wọ́n ní before you know it bí kábíyèsí kan ṣe sọ pé ṣé ọba Frederick àṣé òun ni kò sí problem bọ́lọ̀ ń ṣe nǹkan ṣe mọ̀ pé Naomi ọmọ Ọlọ́run ni àti pé ọmọ ìlérí ni. Ó sọ pé kò sí ohun ìjà olóró kan tó máa ṣe sí wa tó máa pa ara ọ̀rọ̀ Naomi yẹn ó ti lórí mísírì lọ́rọ̀ ọmọ yẹn bọ́rọ̀ yẹn ṣàṣe luyọ mọ̀ pé agbára Ọlọ́run ló ń jẹ bẹ́ẹ̀. Wọ́n ní bí kábíyèsí kan wá fi ọpẹ́ méjì ó ṣe lọ fi ọlọ́pàá lọ gbé ní EFCC kan lọ fi ọlọ́pàá gbé pé ó wà ní EFCC náà pé gbà tó wá dé EFCC. Meanwhile Àkúrẹ́ ni Naomi yìí wà níjọ́ tán gbé yẹn níjẹta yẹn wọ́n gbé Naomi wọ́n bá ìkábíyèsí ò tiẹ̀ fún Naomi lára pé òun ti lọ gbé wọ́n á ní kán lọ fi EFCC gbé kán lọ tì mọ́lé. Wọ́n ṣà ní ọba Frederick wà ní custody àwọn EFCC. Báwo ni EFCC bó ṣe jẹ́, báwo ni ọba Frederick ṣe jẹ́ tó fi di pé ó wà lọ́wọ́ EFCC. Àwọn EFCC láti máa sọ fún yín pé kí ni nǹkan tó pa ìwọ àti kábíyèsí. Ó ní ó gba ìyàwó òun pé kábíyèsí gba ìyàwó òun, ìyàwó tó ń fẹ́ yìí pé ìyàwó tó ní kó bá òun kidnap pé ìyàwó òun ni pé òun ló ní kó bá òun lọ gbé ló bá òun gbé pamọ́ pé bẹ̀tì tó wáyé pé òun tètè débẹ̀ ọmọ yẹn ìyàwó yẹn ò ní dé ọ̀dọ̀ kábíyèsí yẹn mọ́ pé òun máa gbé lódìndín wọ́n máa lọ gbé lọ sílé òun. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ok wọ́n á lọ sọ fún kábíyèsí wọ́n á pè wọ́n á wá Naomi lọ sí Àkúrẹ́ bó ṣe wọ́n ní wọ́n ṣe lọ gbé Naomi lákúrẹ́ ní àwọn EFCC. Wọ́n ní ìyá ní kí ló ṣẹlẹ̀ Wùnmí àbí Tímí ó ní kí ló ṣẹlẹ̀. Wọ́n ní kó bá wọn dé EFCC pé báyìí kàṣà báyìí káwòdì. Wọ́n ní ṣe ni gbogbo wọn dẹ̀ ń panic kí la ṣe kí ló ṣe. Wọ́n ní wọ́n sọ pé tó bá dé station pé inú àwọn tó kidnap ẹ̀ ni wọ́n ti mú wọn pé so pé kó máa bọ̀ wọ́n kàn máa interrogate wọ́n kàn máa béèrè question bíi mélòó lọ́wọ́ ẹ̀ báyìí ló bá ní kóun tẹ̀lé yín tán ẹ̀dẹ̀ gbọ́ ẹ̀rẹ̀ sọ fún ọkọ tòun pé ẹ̀fẹ̀ àwọn pé ọ̀dọ́ akọ wà ní Ilé Ifẹ̀. Wọ́n ní kò nídìí kan sọ fún pé bẹ́ẹ̀ tí wọ́n fún wọn fẹ́ béèrè question bíi mélòó lọ́wọ́ ẹ̀ pé ó tiẹ̀ nílò ju 10 minutes wà lẹ́ máa bọ̀ nílé. Wọ́n ní bí sinmi kàn ṣe kí fóònù mọ́ ẹ tó pe kábíyèsí wọ́n ti wá gbé Naomi nílé. Wọ́n ní wọ́n ti rí àwọn kidnapper tí wọ́n ti ṣe ó di bóòlù ìyá mi. Wọ́n ní Naomi ti lórí kí má wọ̀rì kábíyèsí ó ní kí ẹ̀ǹgẹ́ yìí má wọ̀rì. Báwo ló ṣe máa wọ̀rì. Wọ́n ní bí kábíyèsí kàn ṣe pé àwọn kí ló ń jẹ́ EFCC kí ló dé tẹ wá mú ìyàwó òun níbo ni kí báyìí kaṣọ. Wọ́n ní kó má wọ̀rì pé wọ́n ní ọba Frederick pé òun ni wọ́n fẹ́ béèrè question ní ìṣojú ẹ̀ pẹ̀lú Naomi pé kò ní ìdí kí kábíyèsí yọjú. Kábíyèsí ní kò ní wọ́n ní pé kàn ṣe tẹ ọkọ̀ létí nìyẹn tó lọ bá àwọn station pé kó tẹ̀ tó dé kí kábíyèsí tẹ̀ tó dé station Naomi ti wà ní station lọ́dọ̀ àwọn EFCC. Wọ́n bá ń sọ fún wọn ní báwo ló ní ọba Frederick ṣe jẹ́. Wọ́n ní ọba Frederick wà ń jókòó pé kìí ṣe kékeré. Wọ́n ní wọ́n àjọkọ́ á ní nǹkan táwọn ṣe pé Naomi ní pé kó wá sọ gbólóhùn bíi mélòó bó ṣe mú ọba Frederick pé táwọn bá ti kọ́kọ́ béèrè question lọ́wọ́ ẹ̀ kán tó invite èyí tó ń jẹ́ kábíyèsí ọkọ ẹ̀ ó ní kábíyèsí ọkọ òun ní ẹ̀sọ́ pé kẹ́ béèrè. Mo fẹ́ kí ọkọ mi wà níbí kẹ́ máa béèrè question ẹ̀ kì í ṣe pé èmi nìkan ló yẹ kí n máa béèrè
kí n máa answer question, mo fẹ́ kọ́kọ́ mi wá. Wọ́n ní bẹ́ẹ̀ ni pé ọkọ ẹ̀ náà máa wà bẹ́ẹ̀ pé ṣùgbọ́n kó sọ ní tilẹ̀ ń tọ́lọ́run ṣé ó mọ Ọba Frederick. Ó lóun ò mọ̀ rí o. Ó lóun kàn mọ̀ pé Ọba Frederick ló ń jẹ́. Wọ́n ní báwo ni wà á tiẹ̀ ṣe, ó ní kò sí nǹkan táwọn àwọn méjèèjì ṣe jẹ́. Pé òun kàn mọ̀ ní Ọba Frederick, òun mọ̀. Pé bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ọkọ ó ní ó ní Ọlọ́run ò jẹ́. Ó ní lọ́kọ lòun wà, òun lọ́kọ tòun, kábíyèsí dẹ̀ ní number 1 ló kọ́kọ́ fẹ́ òun. Ó ní ó mọ bọ̀bọ́ yìí tó sọ pé òun fẹ́ fẹ́ tẹ́lẹ̀ ní láíláí kò sẹ́ni tó fẹ́ fún un. Pé òun kò tiẹ̀ lè déwájú òun kó sọ fún òun pé òun fẹ́ fẹ́ kó òun wá gbà fún un. Kí ló dé tó ń lé òun kiri? Kí ló dé tó jẹ́ pé Ọba Frederick kò fẹ́ fi òun lọ́kọ, kò fẹ́ fi òun sílẹ̀? Kí ni ìtumọ̀ yẹn? Pé kán jẹ́ kọ́kọ́ òun dé o. Pé kán jẹ́ kọ́kọ́ òun dé o. Pé òun ò mọ̀ rí o. Wọ́n ní ṣe ló kàn sú àwọn EFCC. Pé òun mọ̀ ló dẹ̀ sọ pé òun fẹ́ fẹ́. Wọ́n ní before you know it, kábíyèsí kan dé. Kábíyèsí ní ọ̀rọ̀ yìí ti tẹ̀ ṣe pọ̀rọ̀ ó yá. Èmi pé òun fẹ́ lọ sí court. Because tó tiẹ̀ ń ṣe láti ẹjọ́ yìí pẹ̀lú gba òun pé lè gangan pé ó rò pé bóyá bí ìgbà tí èèyàn kan ń ṣeré pé òun tiẹ̀ rí ọ̀rọ̀ ti ẹ̀rù. Pé ṣùgbọ́n báyìí pé òun fẹ́ fi ọ̀rọ̀ Ọba Frederick, pé òun fẹ́ ṣe bílẹ̀ ó máa fi jófin gẹ́gẹ́ bó ṣe ń sọ. Wọ́n ní bó ṣe rí pé Ọba Frederick wá sọ pé ẹnìkan ní sùúrù kì í ṣe pé bóyá òun kàn fẹ́ pé bí ìyàwó òun tẹ́lẹ̀ tóun ṣe kí wọ́n ní àwọn tóun fẹ́ ẹ ti kò gbà fún òun pé kábíyèsí wà lọ gba ẹ̀yìn lọ fẹ́ ìyàwó torí òun propose láti fẹ́. Wọ́n wá sọ pé wá pé ṣo ti ṣoríwó orí ẹ̀. Ó ní òun tí ìṣòwò ẹ̀. Ṣé ìwọ àti ọmọ yẹn ti jọ ládèhùn fún ẹni? Láàmì pẹ̀ ti dáhùn àdéhùn pé fẹ́ fẹ́ra yín. Before you know it, wọ́n ní ṣe làwọn pípín yẹn sọ pé kò burú. Pé ọ̀rọ̀ yìí since tó jẹ́ pé kábíyèsí sọ pé ó dìgbà tí òun bá lọ sí court, a lè finish ọ̀rọ̀ ẹ̀ pé court là ń lọ. Fún pé ó lọ gba ẹ̀yìn tó lọ kidnap ìyàwó oníyàwó tó wá sọ pé ìyàwó ẹ̀ ni. Pé ṣé ó mọ gravity nǹkan tó ṣe? Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kábíyèsí ni iṣẹ́ ọ̀rọ̀ kìíní bẹ́ẹ̀ tí wọ́n ti rí Ọba Frederick pé òun gangan ló lọ kidnap ló rán èèyàn pé kán lọ kidnap Naomi. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, ẹ bá mi like, ẹ bá subscribe kẹ́dẹ̀ fi tó pèsè comment section. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Jésù Olúwa wa.